Kábíyèsí o, mo dọ̀bálẹ̀ gbọ̀nràngbọ̀n, Arọ́bàfin lọ́ba ẹ̀ pa. Mo fà bẹ́ẹ̀, kí ló fún mi o? Àtàmọ̀ ti lè bọ̀. Iyọ̀, bí mo ṣe wà ẹ́, Ìyìn Èkìtì ni mò ń lọ. Ìyìn ni mo sá lọ. Torí èsì ọmọ tẹ̀lọ́ mi. Lórí àwọn ọmọ yìí. Òní 18th of September ní ọba Kòmòye kò lọ́pọ̀lọ́ pípẹ́ kò kàwé gidi nílùú London àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọba HRN Ọba Adéọlá Adéníyì Àjàkáyé di Olúyìn Ọ̀fìyìn àmì kẹta. Iyọ̀ àbúrò èní lọ pé ọdún kan lórí àléfà rán. Bẹ́ẹ̀ ni iyọ̀ sórí nílùú yìí bẹ́ẹ̀ òyìn ya rọ́ọ̀kì gidigidi níbẹ̀ iyọ̀ ìyàn èèyàn ńlá àwọn èèyàn pàtàkì lísìkì wọ́n mọ̀ bẹ́ẹ̀ àwọn bíi mínísítà àwọn gómìnà àwọn pírẹsidẹ́ǹtì iyọ̀ dj action níbẹ̀ gidi iyọ̀ odidi màálù 5 million ní wọ́n ti já sínú ọgbà. ṣé mo kọ́ ṣé mo kọ́ malek àti rẹ́ni ọjọ́ mi mọ̀ pé mi lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí lọ́jọ́ kọ̀ọ̀kan mú joyè kábíyèsí mọ̀kànlẹ́gbẹ̀rẹ̀ mọ̀kànlẹ́ ni mo ní kábíyèsí ọmọ ọgbà lukú mímọ̀ kọ́ ọmọ ọgbà lukú àfi kẹrìn láyé ẹ̀rọ̀dọ̀ mi akọ kìmí mọ́lẹ̀ nípa akọ kìmí mọ́lẹ̀ kọ́ yé ọmọdé máa fi mọ́ àmì mọ̀ pé kábíyèsí ní ẹ̀fílẹ̀ torí pé mo ṣe ìjọba ló ṣe wá sọ́dọ̀ mi. iyọ̀ àbùmí o iyọ̀ àbó ti lọ sórí lẹ́nà kẹ́lọ́ mi tókù tẹ pọ́n màálù ni ibẹ̀ ni màá kó sí èyí ìyàn bọ̀kọ̀tọ̀ ìyàn ṣàwámà àti oríṣiríṣi nǹkan láti pé níbẹ̀. ẹ̀sìn kankan jẹ́ ọ̀yà jẹ́ àlọ́ Yes, today 18th of September 2021 is your first coronation anniversary. Kábíyèsí o Ọbara HRN Ọba Adéọlá Adéníyì Àjàkáyé di Oníjọsáyé Ọ̀fìyìn àmì kẹta Queen of Ìyìn Kingdom. Ìyàwó yín náà Èrèlú bámbàm olórí bámbàm Olúwatóyìn Àjàkáyé ìlera láyèláyè ìdíkò mọ́jà rán ẹ̀pọ̀n wọn kẹ́jọ mọ́jà bọ́lé ìmìlẹ̀ rẹ̀ ẹ wo mi tó ṣàdúrà fún yín o ṣùgbọ́n ẹ̀jẹ̀ kì í ṣàdúrà fún yín sàtòrò rí mi wú nínú mi gidigidi kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ irúkẹ̀rẹ̀ àdọ́kí ní o kí n pẹ́pẹ́pẹ́ jọ ara wájú lọ kẹ́sìn kí n jẹ okun ọba gbogbogbò kéjẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ìyẹn àdàrú mọ́ ẹ lórí o lágbára fún Ọlọ́run ọlọ́pọ̀lọ́ níyà o kì í mú tó èyí Èkìtì àtòrò àtùbà àtúnṣe ṣírí kéde wá láti ọ̀dọ̀ ọ̀gá mi kan pàtàkì ọ̀dọ̀ ọ̀gára bámbàm mo ṣọ́ ìsà ọ̀gá Chief Alhaji Major Tajudeen Awẹ́ ìtayà pẹ̀ ń ṣe olùdarí anti-grazing lẹ́kìtì mo ṣe ṣọ́ ìsà àwọn kí mi kí wí àkú ọdún o àkú ìyọ̀dún o.